A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kebbi ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn mẹ́rìndínlọ́gbọ̀n ni ó ti tipasẹ̀ àìsàn cerebrospinal meningitis tí a mọ̀ sí yírùnyírùn di olóògbé ní ìjọba ìbílẹ̀ Alero, Gwandu àti Jega. Cerebrospinal meningitis jẹ́ àìsàn tí ó ní agbára tí ó máa ń ràn mọ́ láti ara ibì kan sí ibòmíràn. A máa ní ìpalára ọpọlọ àti ògóóró ẹ̀yìn spinal cord. Lára àpẹẹrẹ àrùn yìí la ti rí ibà, ẹ̀fọ́rí túlu, ọrùn líle, èébì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọn kò bá tètè ṣe àmójútó rẹ̀, ó lè yọrí sí àléébù ara tàbí ikú. Kọmíṣánná fún ètò ìlera Musa Ismaila ni ó fìdí èyí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní Birnin Kebbi. Ismaila ní 248 ní ẹ̀sùn tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ pẹ̀lú àyẹ̀wò sáńpù 11 tí wọ́n fi ránṣẹ́ sí ìlú Àbújá. 2 nínú wọn jẹ́ negative bí wọ́n ṣe ń retí èsì lórí 7 yòókù, ṣùgbọ́n lápapọ̀ òkú 26 ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀, 15 láti Gwandu, 6 ní Jega, 4 ní Alero àti 1 láti Argungu. Kọmíṣánná fi kún un wípé ìjọba pẹ̀lú àjọṣepọ̀ World Health Organization, Medecines Sans Frontieres àti UNICEF ti kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn. Ó ní ìjọba ìpínlẹ̀ ti ya $30 mílíọ̀nù sọ́tọ̀ fún ríra oògùn àti àwọn ohun èlò tí ó ṣe kókó fún àmúlò ní kíákíá. Wọ́n ti pín oògùn àti ohun èlò yíká gbogbo ìjọba ìbílẹ̀ tí wọ́n ti kófìrí àrùn. Bákan náà ni wọ́n ṣe àgbékalẹ̀ ibi ìpamọ́ isolation centers sí Gwandu, Jega àti Alero. Kọmíṣánná wá rọ ará ìlú kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà fún ìlera tó péye, kí wọ́n sì tètè ṣe àfisùn bí wọ́n bá kófìrí àpẹẹrẹ àrùn yírùnyírùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti pàṣẹ kí wọ́n tilẹ̀kùn gbogbo ààyè orí ẹ̀rọ ayélujára tí wọ́n ti ń ṣe àfihàn ìbálòpọ̀ porn website jákèjádò orílẹ̀-èdè. Wọ́n darí àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC kí ó mú àṣẹ yìí wá sí ìmúṣẹ ní kíákíá. Níbi ìpàdé òní ní ilé ìgbìmọ̀ ti pa àṣẹ bí wọ́n ṣe dá lábàá wípé kí gbogbo àwọn tó ń pèsè ààyè lórí ẹ̀rọ ayélujára Internet Service Provider náà gbégi dí ààyè lábẹ́ àṣẹ tuntun yìí. Ọmọ ilé ìgbìmọ̀ tó ń ṣaṣojú Faskari Kansara Sabuwa Federal Constituency Dahatu Tafoki ni ó gbé àbá yìí kalẹ̀ bí ó ti pè é ní ìgbésẹ̀ láti dẹ́kun ìwà ìbàjẹ́ láwùjọ nítorí ìwà yìí ti ń di ìṣòro àgbáyé, kò sì sí ìgbésẹ̀ gidi láti fòpin sí i lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Nàìjíríà jẹ́ ìlú tí ó lẹ́sìn, gbogbo ẹ̀sìn lórílẹ̀-èdè ni ó sì kọ̀rọ̀ ojú sí àṣà yìí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn orílẹ̀-èdè tí ó wà lára Asia, Africa àti Middle East ni wọ́n ti ṣe òfin láti fòpin sí fídíò ìbálòpọ̀ láyìíká wọn. Bákan náà ni àwọn ìlúmọ̀ọ́ká ọ̀jọ̀gbọ́n, onímọ̀ nípa ọkàn psychologist àti onímọ̀ lórí iṣẹ́ ọ̀rọ̀ àwùjọ sociologist lágbàáyé náà ti ṣe ìkìlọ̀ tó gbópọn lórí ràbàràbà tí dídásílẹ̀ ààyè ìbálòpọ̀ lórí ẹ̀rọ ayélujára lè dá sílẹ̀ láwùjọ. Lára rẹ̀ ni ìwà àgbèrè, owó nàbì àti ìwàkuwà tí ó lè yọrí sí bárakú, addiction àti yíyí ìwà padà tako ara ẹni tàbí ẹbí. Lẹ́yìn èyí ni ilé gba àbá yìí bí wọ́n ti ní kí ìgbìmọ̀ lórí ìbánisọ̀rọ̀ rí wípé àṣẹ yìí múlẹ̀ kí wọ́n sì jábọ̀ padà sí ilé lẹ́yìn ọ̀sẹ̀ 4 fún ìgbésẹ̀ tí ó kàn. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas wá ṣe ìkìlọ̀ láti dá sẹ̀ríà fún Internet Service Provider tí ó bá kọ̀ láti tẹ̀lé àṣẹ ilé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni ilé ìgbìmọ̀ gbégi dí òfin tuntun láti ilé ìfowópamọ́ àgbà CBN pẹ̀lú $100 tí wọ́n ní kí oníbàárà máa san lórí owó tí ó bá tó $20,000 tí wọ́n bá gbà nídìí ẹ̀rọ ATM. Honorable Marcus Onobu ni ó dá àbá yìí bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣòro ọrọ̀ ajé tí ọmọ orílẹ̀-èdè ń kojú lọ́wọ́lọ́wọ́ jákèjádò orílẹ̀-èdè. Onobu ṣe àríyànjiyàn wípé
ọmọ orílẹ̀-èdè ṣì ń làkàkà pẹ̀lú àlékún owó iná mọ̀nàmọ́ná àti owó ìpè bí ó ti ṣe ìkìlọ̀ wípé àlékún nídìí ẹ̀rọ ATM yóò túbọ̀ pakún ìṣòro ọrọ̀ ajé tó wà nílẹ̀. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ìjọba ni láti dáàbò bo ará ìlú lọ́wọ́ àwọn alọ́nilọ́wọ́gbà tí ó lè túbọ̀ pakún ìṣòro ọrọ̀ ajé. Lẹ́yìn gbogbo atótónu ni àwọn aṣòfin kan pa fún CBN kí ó wọ́gi lé òfin yìí ní kíákíá títí di ìgbà tí ìjíròrò tó kúnná á fi wáyé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ kí wọ́n yéé pàtètè àwọn ọ̀daràn níwájú àwọn akọ̀ròyìn jákèjádò orílẹ̀-èdè. Ẹgbẹ́tókun ṣàlàyé wípé ìpinnu yìí wáyé láti fi ṣe ìgbélárugẹ ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè àti kí ó lè wà ní ìbámu pẹ̀lú tàgbáyé. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí. Níbẹ̀ ni wọ́n ti fòfin de pípàtẹ àwọn afurasí ọ̀daràn níwájú ará ìlú kí ìdájọ́ wọn tó wáyé. Wọ́n ní gbogbo ẹ̀ka àti ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè ni wọ́n ti fi ìkìlọ̀ yìí ránṣẹ́ sí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ iṣẹ́ ọlọ́pàá òde òní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Olórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles Eric Chelle ti kéde lónìí ikọ̀ ẹlẹ́ni 23 síwájú ìdíje Nigeria's 2026 World Cup Qualifying tako orílẹ̀-èdè Rwanda àti Zimbabwe. Ọ̀sẹ̀ tí ó kọjá ní akọ́nimọ̀ọ́gbá yìí yọ̀ǹda agbábọ́ọ̀lù 39. Nínú ikọ̀ yìí láti rí aṣọ́lé 3, defenders 6, midfielders 6 àti forward 7 pẹ̀lú àpapọ̀ àwọn tí ó ti ní ìrírí àti àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.